lé ẹ àwọn àṣàsí kan ni wọ́n ní jẹ́ orówó ó di sùkẹ́ ní torí pé ọ̀nà òṣì lásìkò tó bá ń lo iṣẹ́ lọ́wọ́ àwọn ọ̀tá kọ̀ọ̀kan sá fún ẹ ná. àwọn ọgbà àwọn àgbà international ẹ̀dá wo ẹ̀rọ lẹ́sìn rí náà tẹ́ bá bí 1 million 1.5 ẹ má jẹ́ ìròyìn ẹ̀ jù tẹ́sí lògùn yìí tó yẹ kí 1.5 million lè ka yín lọ́wọ́ ẹni tí ò níṣẹ́ máa ń lo oògùn bàbá ọgbọ́n àwọn àgbà o pé má sọ mí lò nírọ̀ o ṣùgbọ́n ẹni tó ń ṣe bísínẹ́sì orí ẹ pé àwọn tí wọ́n ṣe iṣẹ́ olóṣooṣù mi ò jiyàn bóyá ẹ bá rí jìbìtì lù lẹ́nu iṣẹ́ bàbá ọgbọ́n àwọn àgbà ò kọ́ ẹ ní jìbìtì o ṣùgbọ́n àwọn tó ń ṣe àwọn tí wọ́n ń ṣiṣẹ́ owó tí wọ́n ń ṣòwò ẹ lè lo oògùn yín kẹ́ mọ́ di owó àbáwọn tó ń gba kọ́ńtrákìtì oògùn ni ó yá ẹ̀yọ́ wọ́n Yorùbá ẹ tẹ́ka lọ wá odidi orí àgùntàn ẹyọ kan tútù tí wọ́n ṣẹ̀ pa ẹ gbẹ o tí wọ́n pa òòjọ́ èyí tí wọ́n pa lóòjọ́ ló dáa jù ẹ tẹ́ka lọ wá orí sèbé ejò náà ń pè ní sèbé 6 ọ̀gá gbígbẹ 6 àtàrí 6 báwo la ṣe wá ṣe mú orí àgùntàn òòjọ́ yẹn á fi sáàrin apẹ á mú orí sèbé yẹn fèsì ẹ̀ báyìí yóò kọjú sórí àgùntàn yẹn mú ọ̀gá náà kọjú sí orí àgùntàn á fi àtàrí ilé lórí tó wá ṣe bẹ́ẹ̀ tán ẹ̀yọ́ ọmọ Yorùbá ẹjẹ́ adé òléwé òsìlégbò ẹjọ́ wọ́n tó tẹ́ ẹ̀jẹ̀ ká lọ́kúnná lọ ní ká gbé ọlọ yẹn sórí odó lọ ẹ mọ́jọ́ kanlẹ̀ ẹ bá ti wá lọ́kúnná ẹjẹ́ ká kó pẹ̀lú sùúrù ẹjẹ́ ká rọ́ sínú àdó atọ́ bó ṣe inú ìgò funfun bó ṣe ní ike inú ike funfun ló bá lè rọ́ sí ẹ̀yọ́ ọmọ Yorùbá bó láti ẹ̀ wẹ̀ lò mílíìkì náà fi lò milk sọlédè ìbò mílíìkì ọlọmọ fi lò every Monday sí ni kò gbúdọ̀ ju Monday lọ láàrin ọ̀sẹ̀ yẹn apàtàkì owó ẹyẹ ọmọ Yorùbá ẹ pín oògùn yìí kiri kó lè bá wúlò fún àwọn ọmọ Yorùbá tó kù ọgbọ́n àwọn àgbà international.